Oríṣiríṣi ìbínú ni ó ń ṣẹlẹ̀ títí dàsìkò yìí pàápàá láàrin àwọn òbí àti àwọn akẹ́kọ̀ọ́ lórí èsì ìdánwò àṣewọlé sílé ìwé gíga èyí tí wọ́n ń pè ní UTME Unified Tertiary Matriculation Examination ti ọdún yìí, pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe fẹ́ẹ̀lì gidigidi rẹpẹtẹ. Ṣùgbọ́n tí àjọ tó ń ṣàkóso ètò ìdánwò àṣewọlé sílé ìwé gíga náà, ìyẹn Joint Admission and Matriculation Board JAMB, tí wọ́n ti tọrọ àforíjì wípé àṣìṣe wá látọ̀dọ̀ àwọn àti pé èsì ìdánwò táwọn akẹ́kọ̀ọ́ tí ó lé ní 380,000 students èsì ìdánwò wọn tó jáde wípé àṣìṣe ni látọ̀dọ̀ àwọn. Ẹ rántí pé látìgbà tí àjọ JAMB tó ti ń fi èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe lọ́dún yìí tí wọ́n fi síta látọ̀sẹ̀ tó kọjá, ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé sí àwọn iléèwé gíga táwọn olóyìnbó ń pè ní tertiary institutions káàkiri Nàìjíríà, òun ni ariwo ti sọ láàrin àwọn òbí, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ làwọn náà bà inú jẹ́ nítorí pé èsì ìdánwò náà kò dáa rárá. Kódà akẹ́kọ̀ọ́ kan ó gbé májèlé jẹ lágbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ajé tí ṣe Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí lórí èsì ìdánwò. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìdánwò náà wọ́n ń sọ pé ìjó ti lọ́wọ́ nù nítorí pé nínú ìdánwò táwọn ṣe kọjá lọ́dún tó kọjá àwọn gba máàkì, ṣùgbọ́n máàkì táwọn gbà lọ́dún yìí ó tún wá kéré. Àwọn sì mọ̀ pé àwọn kọ nǹkan dáadáa, ṣùgbọ́n báwo ló ṣe wá jẹ́ tí ọ̀rọ̀ náà tó fi di pé àwọn ò páàsì. Eléyìí ló jẹ́ kí ọ̀pọ̀ àwọn òbí kó gba àwọn agbẹjọ́rò rẹpẹtẹ tó sì ti fẹ́ gbé àjọ JAMB lọ sí ilé ẹjọ́, bó tilẹ̀ jẹ́ pé mínísítà ọ̀rọ̀ ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí, ìyẹn Ọ̀gbẹ́ni Túnjí Aláùsá, ó sọ̀rọ̀ pé bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe páàsì dáadáa lọ́dún yìí, ó lè túmọ̀ sí pé ìgbésẹ̀ tíjọba àpapọ̀ ń gbé ó ti ń sèso rere. Ó ní tẹ́lẹ̀ ìdí tán fi rí táwọn akẹ́kọ̀ọ́ tán ń páàsì tán ní máàkì tó lọ sókè ni pé àwọn màgòmágó tán ń ṣe ní ibi tán ti ń ṣe ìdánwò, ìyẹn examination centers, ìlú ń ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n tó ní nígbà táwọn ò jẹ́ kán rí màgòmágó ṣe, ìlú tú àṣírí àwọn akẹ́kọ̀ọ́ náà pé wọn ò mọ̀wé. Èyí ló sì fà á tí ọ̀pọ̀ wọn tó fi pàdánù púpọ̀ lọ́dún yìí. Nínú èsì ìdánwò tí àjọ JAMB fi síta, nínú àwọn ọmọ bíi 1,080,000 students tán jókòó fún èsì ìdánwò náà, àwọn akẹ́kọ̀ọ́ bíi 1.5 million students àwọn ni wọ́n pàdánù tí wọn kò gba máàkì tó igba 200 marks. Ní báyìí lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 14 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 14th of May 2025, ni ọ̀gá àgbà àjọ JAMB ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé ló pe ìpàdé oníròyìn tó sì bú sẹ́kún tó ń tọrọ àforíjìn wípé àṣìṣe wà nínú àwọn èsì ìdánwò tí àwọn fi síta, àti wípé níbi ibùdókọ̀ ibi tí wọ́n ti ṣe ìdánwò bíi èyí tó ń lọ bíi 160, ìyẹn 157 centers ní àṣìṣe ti wáyé. Orílẹ̀ sì kan àwọn akẹ́kọ̀ọ́ bíi 380,000 ìyẹn 380,000 students. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Ìgbò South East ní àṣìṣe ti wáyé, tó sì bẹ̀bẹ̀ tó ní ọ̀rọ̀ náà ó bà òun nínú jẹ́, ló jẹ́ kó máa sunkún àti pé ó kà òun láyà, tó sì bẹ̀ gbogbo àwọn òbí àtàwọn akẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n táwọn òbí tí ọ̀pọ̀ wọn sọ pé àfi kí ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé kó kọ̀wé fipò sílẹ̀ nítorí àṣìṣe ńlá yìí tó ti fẹ́ bayé àwọn akẹ́kọ̀ọ́ jẹ́, tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ míì ti para wọn. Bẹ́ẹ̀ ni làwọn kan sọ pé èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tí ọjọ́ orí wọn ò tí ì tó ọdún 16 years, under 16, wọn ni wọn àti ìfi síta, àti pé àwọn fẹ́ mọ ìdí tí wọn kò sì tí ì fi síta dàsìkò tá a ṣe àkójọpọ̀ ìròyìn yìí.